a ti rí wọn báyìí wọ́n ti wà ń bí o. Ẹ káàbọ̀ sí orí ètò yìí o. Ẹ kú àtàárọ̀, àti wá yín títí a pè yín títí àgbà. Ẹ gbé fóònù káàkiri ilẹ̀ wo lẹ tún bá sọnù tó tún sọnù báyìí tẹ tún wá kiri. Iṣẹ́ ìlú náà là ń ṣe, iṣẹ́ tẹ́ràn wa náà là ń ṣe. Ọlọ́run á pín yín lérè, Ọlọ́run ò ní dùn yín ládàá, ẹ bá mi tó lè lágbára Ọlọ́run. Ẹ ṣe ó yá, ẹ bá gbóhùn sókè, ẹ jẹ́ ká gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ bí rally ṣe máa rí ní. A dúpẹ́ lọ́wọ́ yín, Oòduà gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí gbogbo wa kí a dé ilẹ̀ ìlérí. Ẹ ṣeun. Ẹ pè mí láti pé kí n lè wá announce, mobilize àwọn èèyàn wa, publicize nípa Yorùbá Nation Global Directorate United Nations Mega Rally tí ó máa ṣẹlẹ̀ nílùú New York. À ń fi àǹfààní yìí pé gbogbo àwa ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá ọmọlúwàbí nílé lóko lọ́nà odò, gbogbo àwa tí a bá lè ráyè wá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi tó àwọn èèyàn wa létí, nítorí ẹlòmíì wà ní Canada, ẹlòmíì wà l'Amẹ́ríkà, ẹlòmíì wà ní Mexico, tó jẹ́ pé wọ́n ní resources yẹn, ohun wọn kan wá, wọ́n rí àyè yẹn, wọ́n dẹ̀ náwó yẹn, ṣùgbọ́n téèyàn bá ní gbogbo nǹkan yẹn tí kò bá gbọ́ nípa àbí tí kò bá ní information yẹn lọ́wọ́, ṣe mọ̀ pé pàbó náà ni ó máa já sí, bí ẹni pé kò gbọ́ náà ni. So àwa tí ọ̀nà wa jìn tàbí fún ìdí kan tàbí òmíràn a lè wá, tí ó dẹ̀ yí Ọlọ́run tọ́lọ́run rí inú àti ọkàn wa pé tó bá yẹ pé òun fún wa ní oore ọ̀fẹ́ ni a máa lè débẹ̀. Nǹkan tí a wá lè ṣe, nǹkan mẹ́ta pàtàkì nínú nǹkan rẹpẹtẹ tí a lè ṣe. Nǹkan tó ṣe pàtàkì lálákìíní ni pé tí a bá ti come across flyer àti information yẹn gẹ́gẹ́ bí a ṣe ń sọ ń sìn àti irú presentation program show broadcast tí a wà yìí, ẹ jẹ́ ká share link yẹn. Direct information nìyẹn, àwọn tó bá wo program tí wọ́n fi ti ara wọn gbọ́, wọ́n á rí pé àwọn gbé àwọn èèyàn kan wá, lára wọn ní ẹnìkan tó wá sọ nípa mega rally tí ó máa take place ní ìlú New York ní about 2 weeks time ni ó máa bẹ̀rẹ̀. Ọ̀sẹ̀ méjì gbáko ni mega rally yẹn máa fi hold nílùú New York níwájú United Nations headquarter ní Manhattan, New York. Ọ̀sẹ̀ méjì gbáko ni, nítorí pé ọ̀sẹ̀ kìíní, date yẹn jẹ́ September 14 to September 30, September 14 to September 38, 2001 ọdún tá a wà yìí. Every year for the past 76 years, the United Nations máa hold General Assembly ní headquarter wọn ní ìlú New York. Tí ọdún yìí jẹ́ the 76th United Nations General Assembly session. The first week, wọ́n máa fi ṣe session. The second week, wọ́n máa fi ṣe debate. United Nations headquarters nílùú New York man experience or welcome or host almost 200 presidents, head of state, prime ministers, and head of governments. Ló fi wá jẹ́ pé ó ṣe pàtàkì. Ṣé mọ̀ pé bí tí president or head of state or prime minister or head of government ìlú kan kọ́kàn pé ẹyọ kan méjì, ẹ mọ̀ security tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ká tó wá sọ pé 200. Meaning ni pé gbogbo representative gbogbo ilé ayé pátápátá ni wọ́n péjú síbẹ̀. Can you now imagine the type, the status, the level of security tó máa wà ń bẹ̀? Especially láti 2002. After the September 11, 2001, ti ṣẹlẹ̀ kọjá. For that 2 weeks period of time, nílùú New York, especially Manhattan, New York is always on a lockdown with law enforcement and security personnel, men and women, all over New York City, maintaining and providing 24-hour security. Tí pin bá bọ́lẹ̀ báyìí wọ́n á hàn.
ó kàn ń sọ yẹn fún wa láti lè sọ jẹ́ kó yé wa yí pé security for our lives and property nítorí àwọn tí wọ́n ní impression pé New York is rough or ìlú jàmbá or New York is dangerous. No, sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Because kẹ́ni head of state or president gan tó wá sí ibì kan, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn advanced party máa ti lọ kò tẹ́ ń ṣe bí New York. So after 9/11, New York is one of the safest cities in the world. You can take that to the bank. So Yorùbá nation tí à ń agitate fún yìí, ó wá jẹ́ kó wá kàn pa fún wa ó ṣe pàtàkì nítorí ibi tó wà pàtàkì jù láti yí pé àti ẹ̀fẹ́ gba Yorùbá nation yìí rárá náà ní United Nations. United Nations dẹ̀ ní branches àti headquarters káàkiri, but New York United Nations headquarters is the #1 tó dẹ̀ kàn máa ń ṣe meeting every year. Ló fi wá jẹ́ pé àwọn àgbààgbà àwọn leadership nínú agitation yìí, Bàbá Bánjí Akíntóyè, Yorùbá Nation Global Directorate, àwa Yorùbá Media Self-Determinant Organization, Ìlànà, OAL, YN, gbogbo ẹgbẹ́ lóṣìṣì, wọ́n wá àwọn olórí orí wa fi ara wọ́n fojú kojú pé ó tiẹ̀ ti wà guarantee jù wípé à ń láti ṣe awareness rally, peaceful awareness rally, peaceful demonstration, and create more awareness and more mobilization fún gbogbo ayé outside even we Yorùbá race. Àwọn òyìnbó adúláwọ̀ funfun pupa India and Japanese kọ̀ọ̀kan yìí pé àwọn kan wà ó Yorùbá nation ni wọ́n fẹ́ dá dúró, self-determination. Wọ́n jọ kan wá bá wa dá sí láti pé tí wọ́n bá ti gbé issue referendum wá jókòó ní United Nations Security Session, wọ́n lè bá wa fọwọ́ sí. Gẹ́gẹ́ bí ọ̀gágun retired Muhammadu Buhari tí ògbà náà ti lórí picture àti video, gẹ́gẹ́ bóun náà ṣe support ti State of Palestine nínú fídíò ẹ̀ àti the State of Southern Sudan for their own self-determination ní 2015, bẹ̀rẹ̀ tí ọ̀gágun Buhari gba tó win ní election ní first kìíní ẹ̀ kó tó tún lọ rí ìdí ẹlẹ́lẹ́kejì ní 2019. So ó wá sí United Nations nínú speech ẹ̀ ta ní fídíò ẹ̀ lọ́wọ́ ta dẹ̀ máa lò against ẹ̀, ó support the State of Palestine, ó dẹ̀ support the State of Southern Sudan. Lẹ́nìí gbogbo wa la lè jẹ́rìí sí pé South Sudan ti dá dúró as their own sovereign independence nation, so also the State of Palestine. So therefore, wọ́n ní bá ṣe bí ẹrú la bí ọmọ, bó ṣe wà nínú verse wa ní Yorùbá Nation National Anthem. So wọ́n ní báwo ni ọ̀bọ ṣe ṣe orí tí náà kí ò ṣe. Kí wá ní ó special nínú tiwa Yorùbá Nation pé a fẹ́ determine, a fẹ́ wà self-determine, a fẹ́ control land tiwa. We do not want no more encroachment. We want to stop genocide act of the Fulani oligarchy. We say no to terrorism on Yoruba land. We say no to oppression on Yoruba land, and we say no to suppression in Yoruba land. That 1999 Constitution is a fraudulent document. 1999 Constitution is no longer tenable. It is nepotic in nature. It is favoritism in nature. It does not work for the South people of Nigeria, especially with Yoruba. Nídìí èyí ni a ṣe agitate. Nídìí èyí ni a ṣe pé mega rally dìde under Yoruba Nation Global Directorate tí wọ́n ń ṣe alákòóso ẹ̀, kò ń ṣe gbogbo member àbí àwa tó jẹ́ pé a fọwọ́ sí Yoruba Nation Global Directorate kan ní à ń láti wá. Ó kan gbogbo àwa ọmọ Yorùbá pátápátá, especially tó kàn gbọ̀ngbọ̀n jù ní àwa tá à ń gbé ní ìlú New York, New Jersey, Connecticut, Boston, Massachusetts, Delaware, Pennsylvania, Washington DC, Maryland, South Carolina, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní East Coast, títí lọ di Midwest. Ẹnikẹ́ni tí Ọlọ́run bá fún lóore ọ̀fẹ́. 2 weeks gbáko la máa fi ṣe non-stop. Ṣùgbọ́n the first 2 days, September 14 and 15, ló wà important jù tí ẹnikẹ́ni bá fẹ́ béèrè pé okay, ọjọ́ wo nínú 2 weeks yẹn ló wà important jù ní the first 2 days and the last 2 days. However, nítorí pé ó máa run for the span of 2 weeks straight yẹn,
ẹni tí ò bá lè wá àbí tó bá lè wá ní the first 2 days the last 2 days yẹn náà tí ẹ bá tún ráyè tó wà convenient and flexible fún yín gbogbo ọjọ́ yẹn ni a máa fi wà ń ta nítorí pé àwa kan àti mú ní òkúnkúndùn àti mú ní compulsory fún wa. Ara àwọn nǹkan wọn ní ẹbọ díẹ̀díẹ̀ ló máa ń gba aláìsàn. Ara àwọn nǹkan tí a lè volunteer tí a lè sacrifice fún láti ṣe. Okay, nísìn tó bá ń ṣe rally Yorùbá Nation ní United Kingdom, orí ọ̀fẹ́ ò sí fún mi presently pé láti lè lọ ju pé kí n support wọn with other means láti bá wọn publicize ẹ, market ẹ, mobilize ẹ, kí n dẹ̀ encourage láti máa pe àwọn tó ń wà ń díẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ wọn pé kán continue. Ṣùgbọ́n ó ti wá wà nílé tiwa náà ẹ jọ̀ọ́ à ń bẹ gbogbo àwọn ọmọ Yorùbá, ọmọ Ìgbò àti àwọn olólùfẹ́ tó ń fẹ́ kí Yorùbá Nation dá dúró kán túyáyá síta láti September 14th 2021 títí di September 30 2021 ní ìlú New York. Ẹ bá ti dé United Nations ní Manhattan kò pé méjì ẹ ti rí ibi tí a wà. Orúkọ tèmi ni Jídé Ìgè. Nọ́mbà mi is 845-293-8937. Bóyá wọ́n lè bá wa screenshot àbí pin ẹ̀ fún àwọn tó bá tún ní ìbéèrè tí àsìkò gbà wá lórí ètò yìí torí pé Ọlọ́run kàn fún wa lórí ọ̀fẹ́ through wọn láti pé ká wá publicize ẹ̀ tún mobilize pé ẹnu ọ̀rọ̀ ni a ti ń gbọ́. Nọ́mbà mi ní New York ẹ lè pè lórí regular àwọn tá a bá wà nílùú New York àti Canada a lè pè lórí WhatsApp 845-293-8937. Ẹ̀jọ ẹ̀rin àrùn èjì ẹ̀sán ẹ̀ta ẹ̀jọ ẹ̀sán ẹ̀ta àti èje. Again, my number is 845-293-8937. Fún àwọn tá a bá ní any ìbéèrè ẹ̀jọ ẹ pè. Àwọn tá a bá dẹ̀ come across flyer wa bóyá nígbà tá a bá ń sọ àbí tá a bá gbàgbọ́ àbáwá ń bíṣẹ́ orúkọ mẹ́rin àti numbers mẹ́rin ló wà ń bẹ̀ láti ìlú Amẹ́ríkà tí a lè pè for any further information enquiries bordering on this United Nations New York Mega Rally fún Yorùbá Nation Self-Determination Agitation and Movement. Ẹ ṣeun púpọ̀ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa. Iléeṣẹ́ yín ò ní jóná. Thank you very much. Ẹ ṣé àdúpẹ́. Question tó wà níbí báyìí fún wa. Ẹnìkan náà tó wọ́n béèrè pé wọ́n níṣẹ́ máa ṣe rally fún October 1st ní New York náà. Presently ní New York nítorí pé 2 weeks yìí ó máa mú wa lómi gan. Èmi ò tí ì gbọ́ rárá, mi ò dẹ̀ tí ì rí rárá wípé any platform, any group, any Yorùbá Nation Self-Determination group máa ṣe rally àbọ̀n ti gba permit àbí wọ́n ti apply fún permit ní ìlú New York. Èmi ò tí